It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ torí pé ẹ mú wa dé òpin ọdún láyọ̀ àtàlàáfíà. A yìn yín lógo nítorí pé ẹ ṣé nítorí pé àánú yín dúró láéláé. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún. A dúpẹ́ tó pé ẹ gbọ́ àdúrà wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́ lọ́dún yìí. A yìn lógo fún ayé tí ẹ ti yí padà. A dúpẹ́ fún àwọn ènìyàn tí ẹ ti fi òye ọ̀rọ̀ Ọlọ́run yé. A fọpẹ́ fún yín fún àwọn ènìyàn tí ẹ ti gbà ẹ yọ sílẹ̀ kúrò nú oko ìmúnisìn. A yìn orúkọ yín o nítorí pé ẹ ṣeun nítorí pé àánú yín dúró láéláé. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáńlá ayé lórúkọ Jésù Olúwa ẹ gbà ìyìn wa. Mo máa gbàdúrà sí ìpàdé ọjọ́ mẹ́ta tó parí ọdún yìí èyí tí a bẹ̀rẹ̀ lónìí. Ọdọọdún là ń ṣe ṣùgbọ́n àṣẹ báyìí rí ọjọ́ mẹ́ta tó parí ọdún. Ní orúkọ Jésù Kristi ẹ ó rí tí ń ṣe lórúkọ Jésù. Àwọn ọmọ yín á rí tiwọn náà ṣe lórúkọ Jésù. Lápapọ̀ ìdílé yín mo ní ẹ ó rí tí ń ṣe ní orúkọ Jésù Kristi. Bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ ètò àti ètí Ọlọ́run àṣẹ lórí ayé yín. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run a máa yin Ọlọ́run Abrahamic Covenant ó máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu ó bẹ̀rẹ̀ ní pẹrẹwu ṣe rí nígbà gbogbo fún àwọn tó ní àròjinlẹ̀ àwọn tó jẹ́ pé kì í ṣe owó òun ló ń dictate ìrònú wọn. Àwọn kan jẹ́ pé owó nìkan ni tó bá ti wà lọ́wọ́ wọn inú wọn á dùn ìmọ̀ tó bá sáfẹ́rẹ́ bá inú wọn á bàjẹ́. Àwọn kan ni mò ń bá wí o ẹ má bínú. Àwọn tí mò ń bá wí ni àwọn tó rí Ọlọ́run yóò ná ọdún yìí. Àwọn tó rí Ọlọ́run tí n bá ní àwọn tó rí Ọlọ́run tí mò ń sọ bẹ̀ ni pé àwọn tó rí òye Ọlọ́run, àwọn tó rí ògo Ọlọ́run, àwọn tó rí ìsinmi àti ìbàlẹ̀ ọkàn nínú Ọlọ́run. Àwọn tí mò ń bá wí nìyẹn. Mo sì gbàdúrà ẹ ó jẹ ìgbádùn Ọlọ́run ẹ̀yọ́ ní ọdún tá a fẹ́ mú yìí ju ọdún yìí lọ ní orúkọ Jésù Kristi. Àyìn Ọlọ́run lógo fún orí ọ̀fẹ́ tó fún yín o pé ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ àjọ ń gbàdúrà pọ̀ ní orí ọ̀fẹ́ ńlá ni o orí ọ̀fẹ́ ńlá ni. Àwọn kan wà tí wọn ò bá tí gbà nǹkan kan lọ lé wọn ò mú àgbọn dání wọ́n ṣàgbọ́dọ̀ fún wọn ní nǹkan kan dání lọ lé irú àwọn onígbàgbọ́ kí ló dẹ̀ fà á torí pé ìbọ̀rìṣà sì wà nínú ọkàn wọn. Ṣùgbọ́n fún ẹ̀yin tẹ́ gbàgbọ́ pé irú àwọn tí Ọlọ́run fẹ́ kó sìn òun làwọn tó fẹ́ sìn ní inú ẹ̀mí àti ní òtítọ́ tí ẹ sì ní ìgbàgbọ́ sí àwọn àdúrà wọ̀nyí tó sì ń ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi ojú àdúrà ò ní tì yín lórúkọ Jésù Kristi. Ẹ dákun ìní ní day 1 a máa bọ́ sí day 2 ní ọ̀la ní ọ̀túnla gangan òní pàbámbarì tí a lo àkókò Ísírẹ́lì tí a bá wọn wọ inú ọdún tuntun. Àti bẹ̀rẹ̀ sí lo àkókò ọ̀gán látòní. Láti òní ló bẹ̀rẹ̀ náà ẹ ó máa rí àkáǹtì tí àwọn ọ̀gá wa tí wọ́n sáyìn sí òun lẹ́ máa rí o. Àti fọkàn sí pé a ní tó 3-4 ṣùgbọ́n 2 ni wọ́n sáyìn sí wọ́n dẹ̀ fún mi ní ìdí. Àwọn ìdí tí mo dẹ̀ rí láàárọ̀ lónìí ó dàbí pé máa ń like téèyàn bá make sense tó máa ní argument lọ́dọ̀ mi ó dẹ̀ make sense inú mi máa ń dùn. Àwọn àkáǹtì méjèèjì ọ̀hún ẹ máa wò báyìí lórí amóhùnmáwòrán a dẹ̀ máa filẹ̀ púpọ̀ lónìí lọ́la àti lọ́tùnla fún àwọn tó fẹ́ copy ẹ̀ fún àwọn tó fẹ́ yà lórí screen wọn fún àwọn tó fẹ́ ní lọ́wọ́ méjì yẹn náà ni. Ẹ má béèrè kẹta o ẹ má béèrè kẹrin ẹ má béèrè míì mọ́ eléyìí tí a fẹ́ fún yín lónìí nìyẹn tá a ti fún yín nìyẹn. Mo sì gbàdúrà pé ọ̀rẹ́ ẹ ṣáà ń pé ẹ̀kan lọ́dún ni ọ̀rẹ́ ẹ̀kan yẹn lọ́dún àti ṣàlàyé lọ́dọọdún ohun tó túmọ̀ sí á pé yín lọ́dún yìí lórúkọ Jésù Kristi. Ọlọ́run á fi gbogbo ẹ̀ á fi ṣe irúgbìn tó máa fún yín ní ìkórè jaburata ní orúkọ Jésù. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ rí i pé a pín àdúrà yẹn sí ọ̀nà mẹ́ta cultivate tending àti year of fruitfulness. Ẹ rí èní cultivate ni àpèkúkọ ẹ̀ ní break the fallow ground. Yẹn ni pé wú ilẹ̀ tí ẹ kò rórí tàbí tí ẹ ò lórí ilẹ̀ tẹ́ ẹ lórí yóò break kẹ́wù ohun tí ẹ̀kọ́ wa kí ló túmọ̀ sí gan. To cultivate is to prepare and use land for crops. To cultivate, they are cultivating the land. That is, they are preparing it in order to use it for crops. Inú ìwé Jeremiah orí 4 ní Jeremiah chapter 4 verse 3 ó ní ọ̀rọ̀ yẹn ti jáde
Only for thus says the Lord to the men of Judah and Jerusalem, break up your fallow ground and do not sow among thorns. Ó ní èyí ni ohun tí Olúwa wí fún àwọn ènìyàn Judah àti Jerusalem, hú gbogbo ilẹ̀ tí ẹ kò rórí, kí ẹ má sì ṣe gbìn sáàrin ẹ̀gún, kẹ́ ẹ má sì ṣe gbìn sáàrin ẹ̀gún. Ẹ̀rí, Ọlọ́run mi o. Kíni kan la gbọ́dọ̀ mọ̀ tó gbọ́dọ̀ yé wa dáadáa. Téèyàn bá fẹ́ ní ìkórè jaburata, ó fẹ́ jẹ́ kí irúgbìn òun kó so èso rẹpẹtẹ. Á bẹ̀rẹ̀ láti ẹ̀yìn pátápátá. Pọ̀lọpọ̀ máa ń rò pé ẹ̀yìn tẹ́ bá ti ní èso tó dáa, èèyàn ti ní àgbàdo tó dáa. Irọ́ o, ó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ìyẹn gangan ní tọdún yìí fi yàtọ̀. Ẹ̀rí, ó bẹ̀rẹ̀ láti kéèyàn wá location wo ni ó máa ti ṣe iṣẹ́ àgbẹ̀ lọ́dún yìí. Location yẹn matter, orí ilẹ̀ wo ni mo fẹ́ lò. That is why tí àdúrà yẹn kò lè fi jẹ́ ẹ̀kan bó ṣe máa ń jẹ́ tẹ́lẹ̀. Ẹ̀rí pé tí wọ́n máa fẹ́ bẹ̀rẹ̀ season tuntun, àgbẹ̀ á wá ilẹ̀ ibo ni mo ti fẹ́ dáko. Iṣẹ́ àkọ́kọ́ wa ni pé kó wá prepare ilẹ̀ yẹn, á pèsè ilẹ̀ yẹn fún iṣẹ́ ọ̀gbìn. Bí ayé yẹn ṣe rí gẹ́lẹ́ nìyẹn o. Bí ayé yẹn ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ká lè ní ọdún tó mú yangàn, ká lè ní ọdún tó kún fún ìbùkún, ká lè ní ọdún gẹ́gẹ́ bí Ọlọ́run sọ fún wa pé ọdún yẹn á jẹ́ ọdún tó ní èso ní ìhà gbogbo tá máa sọ. Oh God, a gbọ́dọ̀ bẹ̀ sí pèpè ara wa ká tó wọnú ọdún ọ̀hún. Ṣùgbọ́n ṣe ní láàánú ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣe ní láàánú bọ́dún ṣe ń gorí ọdún. Àwọn èèyàn kọ̀, wọn ò ṣe bẹ́ẹ̀, wọn ò pèpè ayé wọn sílẹ̀ fún ọdún tuntun, wọn ò ṣe bẹ́ẹ̀. Ṣé rí, ibi tọ́lọ́run tuntun mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé àwọn tó jẹ́ adarí, wọ́n ti plan ẹ̀ tipẹ́ fún wa wípé ẹ̀rí lọ́dún tó máa mú yìí wọ́n máa fèlè o. Mo dẹ̀ máa ń sọ fún àwa kìrìsìtẹ́nì pé a ní àròjinlẹ̀ ní àwọn éríà kan. Wọ́n á sọ fún yín bẹ́ẹ̀ ni kẹ́ ṣe ṣe o. Wọ́n á ṣètò oríṣi program lẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ̀ ní bá ọmọ wọn bẹ̀, ẹ̀ ní bá aya wọn bẹ̀, ẹ̀ ní bá ọkọ wọn bẹ̀, àwọn oníyàbẹ̀ but wọ́n á ṣe fún aráàlú. Ó yẹ kẹ́yìn yára ẹ̀ ní brain bí bọ̀dá kan ṣe ń sọ. Ẹ̀rí, wọ́n á plan ẹ̀ lẹ́fún, wọ́n á plan party, wọ́n á plan ẹ̀ sí àkókò yẹn, àkókò tó yẹ kẹ́ ẹ fi máa múra fún ọdún tuntun. Wọ́n á plan ìmutípara, wọ́n á plan ìtújúká, ìdẹ́rálẹ̀, àwọ̀ ìjẹ́wẹ̀ mú. Possibility, wọ́n á plan àgbèrè àti panṣágà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Lọ́dọ̀ wa bí wọ́n pè é ní dirty December. Àná àwọn kìrìsìtẹ́nì dẹ̀ máa ń ṣe mí. Mo máa ń mírí báyìí tí wọ́n ti ń gbọ́ dirty December we are going man. Ǹjẹ́ ẹ tiẹ̀ oh God, ẹnìkan ni mò ń sọ fún lẹ́jọ́ mẹ́ta mo ní ǹjẹ́ ẹ tiẹ̀ mọ ìtumọ̀ dirty yẹn. Ó ní dirty òun ní DEWTY bó ṣe ń kọ́ yẹn DEWTY. Wọ́n ní dirty December àti wọ́n sì pé ká celebrate December. Mo ní má ṣe o. Mo ní dirty December, pidgin dirty gangan DIRTY tán nìkan dọ̀tí dirty pidgin English yẹ òní dirty yẹn ni pé wọ́n fẹ́ kí December àti kó dọ̀tí. Wọ́n á yí ọ̀rọ̀ yẹn, wọn ò fẹ́ pè ní kó dọ̀tí, wọ́n á create dirty fún, that is DEWTY. Ìyẹn ò sínú English language kankan. Tẹ́ bá dẹ̀ lọ wò túmọ̀ ẹ̀. Oh God. Nígbà tí mo lọ ní ẹgbọ́n náà, kí bá ní mo máa túmọ̀ December. Wọ́n ní wọ́n lọ́dún tẹ́ máa oh God, tẹ́ máa sọ̀rọ̀ ayín náà. Láti ṣe pàtú tó bá wù yín, kẹ̀kan tiẹ̀ pàtú lẹ́ẹ̀kan, kẹ̀tiẹ̀ wà ìmọ́ra lẹ́ẹ̀kan ṣá. Wọ́n ṣàkọlọ bẹ́ẹ̀, mo ló máa ṣe o. Èyí náà má gbàgbé láyé ìjọ́hun. Ṣé ìgbàgbé tó máa ń sọ pé wọ́n fẹ́ pé happy new year ní church, àwọn ọlọ́tí wọn kò nílé ọtí wọn ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì nìyẹn. Ẹ ti gbàgbé àwọn ọlọ́tí, àwọn tó wà ní beer parlour, wọ́n á kó mẹ́, wọ́n máa short time tí wọ́n máa ṣe happy new year yẹn, wọ́n wá ṣọ́ọ̀ṣì wá ṣe happy. Mo máa rántí dáadáa ń gbà yẹn tá a máa fà nǹkan ṣe ẹ̀yẹ pọ́n mu tí yó ìgbà táwa kékeré. Ṣùgbọ́n ní ìsìn alàgbà gan ti join wọ́n ti create night club event, street carnival, wọ́n ti create fún yín. Ẹ máa lọ síbẹ̀ ṣáá ni, wọ́n á ní kẹ́ ẹ lọ wòran, wọ́n á gbólóní tẹ́ ẹ láìkì yẹn wá. Time tó yẹ kẹ́ ẹ máa prepare fún ọdún tuntun. Mo rántí ní last year ẹnìkan send fídíò kan sí mi. Ó ní worship leader ṣọ́ọ̀ṣì wọn nìyẹn o. Ó wà ní church ní crossover, ó wà ń bẹ̀ o. Òun gan ló kọ orin o. Ṣàkàrà bọ̀bọ̀ mo dẹ̀ ń wo fídíò yẹn, ṣàkàtàtà bọ̀bọ̀ kàkàkàkàkà. Ó dẹ̀ kọrin yẹn, àwa yẹn Ọlọ́run wa. 3 hours later tí wọ́n ṣe happy new year tán ṣọ́ọ̀ṣì, wọ́n tún ya fídíò míì tó ń jó ní night club.
aṣọ tó wá wọ̀ ṣọ́ọ̀ṣì yàtọ̀ sí ètò wà nínú ó yẹ kó ti yé yín mo ló dá bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmúra ti wá sílẹ̀ ó bẹ̀rẹ̀ látòní lọ fún àwọn tó bá fẹ́ kí ọdún 2026 kó jẹ́ òfun mọ́ wọn lọ́wọ́ kó jẹ́ mo gbàdúrà ọdún 2026 ohun tí Ọlọ́run sọ pé a ṣẹlẹ̀ nínú ayé wa yẹn pé it will be our year of fruitfulness on all sides a ṣẹ bẹ́ẹ̀ nínú ayé yín lórúkọ Jésù Kristi ibẹ̀ ni mo ti máa bẹ̀rẹ̀ àdúrà ìtòní gbogbo ala rántí pé à ń pe Jésù ní ọmọ Dáfídì bọ̀dọ̀ bá dọ̀la máa padà sẹ́yìn ìtàn yẹn gan ṣùgbọ́n mo fẹ́ dúró láti Dáfídì mo fẹ́ bẹ̀rẹ̀ láti Dáfídì lónìí ẹ ti gbàgbé ọ̀rọ̀ yẹn Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi ẹ ti gbàgbé ọ̀rọ̀ yẹn. Now tí ìbá ṣe Ọlọ́run tó cultivate family tó jẹ́ kí oko ìdílé Jésù tó tọ́jú ẹ̀ dáadáa ìrúbọ Jésù lórí àgbélébùú ìbàjẹ́ òfun ẹ mọ centuries ago tó ti bẹ̀rẹ̀ sí tọ́jú ìdílé yẹn látòrí Abraham bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni máa padà sí Abraham láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n lónìí mo fẹ́ mú láti ibi tó ti lè yé wa láti Dáfídì láti bẹ̀rẹ̀ lọ́n tí ó ti ń cultivate ìdílé yẹn pé torí pé ó ti mọ̀ pé ìrúbọ kan máa wáyé nínú ìran yẹn ìrúbọ yẹn dẹ̀ gbọ́dọ̀ clean ó gbọ́dọ̀ wà without blemish or else ikú Jésù ó máa jẹ́ nothing. Ọlọ́run bẹ̀rẹ̀ sí mú ìdílé yẹn ó bẹ̀rẹ̀ sí bójútó ó bẹ̀rẹ̀ sí oh God ó roko ìdílé yẹn débi pé kò ní damage nínú rárá àtọ̀ ẹ rántí nígbà tí Ọlọ́run sọ fún wòlíì Samuel ó yá lọ sílé Jésè o ọba wà níbẹ̀ tí mo fẹ́ yàn fún ẹ ṣùgbọ́n ó ṣe láàánú pé gbà tí Samuel débẹ̀ bàbá onílé gan tó jẹ́ Jésè tí Ọlọ́run rán sí kò rántí ọmọ tó ṣe pàtàkì jù lọ́nù ìdílé yẹn 1 Samuel chapter 16 verse 11 and 12 1 Samuel chapter 16 verse 11 and verse 12 Bíbélì sọ pé nígbà náà ni ó béèrè lọ́wọ́ Jésè pé ṣé èyí ni gbogbo àwọn ọmọ rẹ̀ n tó fà tó fi béèrè yẹn ni wípé ó ti ń yẹ yes ìwọ máa bọ̀ Samuel àtúnbẹ̀ lọ́wọ́ Ọlọ́run ṣé lè ní Ọlọ́run kì í ṣòun ṣé lè ní gbà tó wáyá wá níwẹ̀ gbogbo àwọn ọmọ tó ní nìyẹn o Ọlọ́run ṣáà lè máa purọ́ fóun Samuel wá béèrè ó nígbà náà ni ó béèrè lọ́wọ́ Jésè pé ṣé èyí ni gbogbo àwọn ọmọ rẹ̀ Jésè wá dáhùn pé ó kú àbí kẹ́yìn wọn ó ń tọ́jú agbo àgùntàn Samuel sì wí pé rán iṣẹ́ lọ pè wá àwa kò ní jókòó títí òun yóò fi dé ẹ̀rí ó ní kán lọ pè wá Samuel ti ránṣẹ́ pé òun ń bọ̀ ṣùgbọ́n òun sọ fún Dáfídì mo gbàdúrà fún yín sà mọ́mì mo gbàdúrà fún yín èyí tó jẹ́ ti yín gan níbikíbi nínú ayé yìí tí wọ́n fi dùn yín ẹ tẹ́wọ́ bẹ̀rẹ̀ sí gbà báyìí lórúkọ Jésù Kristi verse 12 ó ní ó sì ránṣẹ́ sí wọ́n sì mú un wọlé wá ó jẹ́ ẹni tí ó mọ́ra àwọ̀ ara rẹ̀ dùn wò ó jẹ́ arẹwà gidigidi nígbà náà ni Ọlọ́run wípé dìde kí o fi òróró yàn án òun ni ẹni náà kábíyèsí Ọlọ́run ti ń ṣètò ilẹ̀ yẹn tipẹ́tipẹ́ kì í ṣe pé ó ṣe ẹ̀bẹ̀ Sátánì try all he could imagine báwo ni bàbá ṣe lè gbàgbé last born ẹ̀ mọ́mí ẹ̀ rántí last born yín ni nílé wa dòní ọmọ tó jẹ́ last born wa ó ti di sisi baby of the house làwa ṣì ń pè baby wa làwa ṣì ń pè bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé òun ni last born ṣùgbọ́n imagine wọ́n gbàgbé ẹ̀ kíni kan ti ń di ìtànṣán ògo Ọlọ́run ó ti di lọ́wọ́ nú ayé ẹ̀ nígbà yẹn tí ìbá ṣe pé Ọlọ́run fẹ́ pèsè oko tí ìdílé Jésù àti jáde gbogbo ohun tó ń di ìtànṣán ògo Ọlọ́run nínú ayé mi tí mo fi di àìrí fún ìṣelógo ẹ wó wọn palẹ̀ lórúkọ Jésù bí tí mo fẹ́ bẹ̀rẹ̀ àdúrà nìyẹn whatever covering the ray of God's glory in my life that makes me unseen by glorification demolish them in Jesus' name gbogbo ohun tó ń di ìtànṣán ògo Ọlọ́run tó ń di lọ́wọ́ nínú ayé mi tí mo fi di àìrí fún ìṣelógo tí mo fi di àìrí fún ìṣerere tí mo fi di àìrí fún promotion tí mo fi di àìrí fún ìtẹ̀síwájú Olúwa o ẹ wó wọn palẹ̀ lórúkọ Jésù ẹ jẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ohun tó ń di ìtànṣán ògo Ọlọ́run nínú ayé mi tí mo fi di àìrí fún ìṣelógo Olúwa ẹ wó wọn palẹ̀ 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 ní orúkọ Jésù Kristi gbogbo ohun tó ń di ìtànṣán ògo Ọlọ́run nínú ayé mi tó ń di lọ́wọ́ nínú ayé àwọn ọmọ mi tó ń di lọ́wọ́ nínú ìdílé mi ẹ sọ fún Ọlọ́run kó wó palẹ̀ ó ní ò jẹ́ kí ìṣelógo lè tètè rí ìyan ẹ̀rí arákùnrin yẹn gbogbo ohun tó ń di ìtànṣán ògo Ọlọ́run tó ń di lọ́wọ́ nínú ayé mi tí mo fi di àìrí fún ìṣelógo Olúwa ẹ wó wọn palẹ̀ Olúwa
Olúwa wó wọn palẹ̀, Olúwa wó wọn palẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Kí ni yẹn? Ṣé nígbà tí n bá ń ka Bíbélì máa farabalẹ̀ ka ní kọ̀ọ̀kan pé how come? In fact, Bíbélì sọ fún wa pé nínú àwọn ọmọ tí bàbá yẹn bí, òun nìkan ló mọ́ra jù nínú wọn. Ọlọ́run ti mọ ibi tí ìdílé yẹn ti máa ìdílé Jésù ti máa continue. Ẹ̀yọ̀ wọn ló tún jẹ́ arẹwà lọ́kùnrin. Kan tó tẹ̀ tó pé ọkùnrin ní arẹwà. Nǹkan mi ti ń yíwọ́ nìyẹn. Òótọ́ dẹ̀ ni. Torí pé Ọlọ́run pèsè ìdílé yẹn sílẹ̀ fún nǹkan kan ni. Wọ́n sọ bójú ẹ ṣe rí. Wọ́n ní àwọ̀ ara rẹ̀. Wọ́n ló dùn wò. Ọlọ́run wáyé pé dídé ya òní fi òró yàn. Bàbá yẹn ti jókòó. Ṣé àmì tẹ́ bá rántí wòlíì Samuel ń sọ fún bàbá Jésè pé títí tẹ́ bá rán lọ pé ọmọ yẹn wá máa fi dé àwọn òní jókòó, ṣùgbọ́n kò possible ó jókòó. Verse 12 lè yẹ ká máa ṣírí yẹn. Torí gbà tí wọ́n náà mú dé, Ọlọ́run wá sọ fún wòlíì Samuel pé dìde kí o sì fi òróró yàn. Rí torí pé kò í ṣe nǹkan tó lè kàn lè dúró ibi tó wà jìnnà. wọn ò believe. Oh God, mo sọ lẹ́ẹ̀kan sí bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè. Tó pé ní tòótọ́ a ò fi ohunkóhun kún orúkọ Jésù. Bọ́lọ́run ti ń bẹ tẹ̀mí ẹ̀ bẹ láàyè. Gbogbo ibi tí àwọn ire yín, àwọn ìṣerere yín tó bá há sí, Ọlọ́run á lọ ọbẹ̀ lọ pé jáde fún yín lórúkọ Jésù Kristi. Nígbà tí àsìkò ìṣelógo ẹ̀ tó dé, bàbá ẹ̀ ò tiẹ̀ consider ẹ̀. Gbogbo ibi tí wọ́n ti consider yín rárá fún ìṣerere, fún ìṣelógo, fún promotion, fún ìtẹ̀síwájú ní orúkọ Jésù, Ọlọ́run á consider yín lórúkọ Jésù Kristi. Tí ìbá ṣe Ọlọ́run tó ń tún ilẹ̀ ìdílé yẹn ṣe, ìran Jésù ó ń tún ṣe. Bí ìbá ṣe lọ wọ́n kà sí pé wọ́n ló ti kéré jù. Bóyá nǹkan tí bàbá yẹn rò lọ́kàn náà, bóyá ọmọ yẹn ti kéré jù náà, wọ́n náà fẹ́ jọba. Ṣé irú ẹ̀ là ń sọ ni? Wọ́n ní ẹran abìwo ló máa kàn yàn pa. Ṣé ìmọ̀ràn ìgbín wa ni? Nǹkan tó kàn fi ọ̀rọ̀ ẹ̀ ṣe nìyẹn. Bẹ́ẹ̀ rí. A jẹ́ pé ètò Ọlọ́run àti ètò ènìyàn kò bára mu. Ẹ jọ̀ọ́, ìṣeré mélòó ló wà láyé yìí tẹ́ kéré jù fún? Mọ́mí ẹ̀yin mò ń bá wí o. Dádì, mo ní ìṣeré mélòó, dádì ẹ gbọ́ dáadáa. Ìṣeré mélòó ló wà nínú ayé tó yẹ pé ẹ ò dí fún pé ẹ kéré sí? Ṣé ilé ńlá ni? Ṣé máa ń ṣàn báyìí lẹ kéré sí láti ní ni? Àbí latest car? Àbí kí business yín kó boom? Ṣé ẹ ti kéré jù báyìí láti ní? Àbí ẹ fẹ́ gbé ìgbé ayé tẹ desire lọ́kàn ara yín tẹ oh God. Tí Ọlọ́run ò bá locate last born yìí, bí ìbá ṣe ìbá kan rà máa yé lára ni. Jésù Olúwa. Gbogbo àwọn nǹkan tó dì mọ́ mi tí ò fẹ́ kí ètò Ọlọ́run ṣẹ nínú ayé mi, ẹ̀gbin náà dànù. Oh Lord, all things that take hold of me that prevent the purpose of God in my life be consumed in Jesus' name. The purpose of ètò Ọlọ́run ayé ènìyàn wọ́n á kàn dí lọ́wọ́ ṣá. Alágbára ọkùnrin a máa ṣe bí ọ̀lẹ. Ẹni tó ní ọpọlọ ìwà ní wúlò fún mọ́. Gbogbo ohun tó dì mọ́ ayé mi, gbogbo ohun tó dì mọ́ àwọn ọmọ mi, gbogbo ohun tó dì mọ́ ìdílé mi tí ò fẹ́ kí ètò Ọlọ́run kó ṣẹ nínú ayé wa, kí n tó wọ ọdún tuntun, ẹ̀gbin náà dànù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo ohun tó dì mọ́ mi tí ò fẹ́ kí ètò Ọlọ́run kó ṣẹ nínú ayé mi, ẹ̀gbin náà lórúkọ Jésù Kristi. Gbogbo ohun tó dì mọ́ àwọn ọmọ mi tí ò fẹ́ kí ètò Ọlọ́run ṣẹ nínú ayé wọn, ní orúkọ Jésù, ẹ̀gbin náà dànù. Ó yẹ ẹ̀gbin náà dànù. Ó yẹ ẹ̀gbin náà dànù. Ní orúkọ Jésù, ẹ̀gbin náà dànù. Gbogbo àwọn tó dì mọ́ ìdílé mi tí ò fẹ́ kí ètò Ọlọ́run kó ṣẹ nínú ayé wa, ó yẹ ẹ̀gbin náà dànù. Ká tó wọnú ọdún tuntun, ó yẹ ẹ̀gbin náà dànù. A ò fẹ́ gbé yín wọlé, ó yẹ ẹ̀gbin náà dànù. Ó yẹ ẹ̀gbin náà dànù. Ó yẹ ẹ̀gbin náà dànù. Ó yẹ ẹ̀gbin náà lórúkọ Jésù. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé pé mo sọ fún yín pé Ọlọ́run ó ń pèsè oko ìran tí Jésù ti máa jáde. Iṣẹ́ ńlá ni bàbá yẹn ṣe o. Ẹ wò, tẹ́ ẹ bá ráàyè kọ́ ẹ̀kọ́ yẹn nínú Bíbélì, ẹ wò ọ̀rọ̀ salvation akàyìnlára jù báyìí lọ pé ṣé èèyàn jẹ́ kí iṣẹ́ bàǹtàbàǹtà tí bàbá yìí ṣe over many centuries. Ẹ wo Dáfídì ọ̀nà tán báyìí, ó wá jọba tán. Ọlọ́run ti mú jáde látinú kọ̀rọ̀, ó wá mú jáde sí gbangba. Ẹ̀yìn ìgbà tó jẹun yóò tán, kí lóun náà ṣe? Ó dẹ́ṣẹ̀ àgbèrè, ó sì tún pààyàn. Ẹ ti gbàgbé ìtàn Báṣẹ́bà ni, olóbìnrin tó ń wẹ̀. Ó tán o.
the next ló ń plot láti gba ìyàwó ẹni ẹlẹ́ni ọkọ ẹ̀ ń kọ́ ní sójà ni ó wà lójú ogun gbàtó ti mọ̀ pé òun ti fún ẹni ọmọ ọlọ́mọ lóyún ó wá plot bí ọkọ madam yẹn ṣe máa kú gbogbo alámọ̀tán yẹn ọmọ tí wọ́n bí nípasẹ̀ oyún yẹn ọmọ yẹn kú wọ́n bí báyìí ó dẹ̀ kú wọ́n bí kú ni jẹ́ pé bí sọ pé ọlọ́run lu ọmọ yẹn pa ó dàbí ọ̀rọ̀ tí mo sọ fún àwọn ọmọ mi yẹn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run the same process máa lẹ́fi wà bíi ti Báṣẹ́bà ọlọ́run máa lù yín pa ẹ kọ́kọ́ dúpẹ́ ẹ̀yẹn náà ká tó máa continue òtọ́ tó wà ń bẹ̀ nìyẹn ẹ̀rí ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ yẹn ibi tí mò ń lọ ni pé nígbà tí Báṣẹ́bà máa bí ọmọ míì something amazing happened tó bà mí lẹ́rù pátápátá ẹ̀rí mo fẹ́ ká máa ka bíbélì ní àkàyé ká dẹ̀ máa bẹ ẹ̀mí mọ́ pé ẹ̀mí mọ́ kọ́ mi ní nǹkan tí kí lẹ fẹ́ kí n mọ̀ bí now ọmọ àkọ́kọ́ yẹn èyí tó wáyé nípa àgbèrè yẹn bẹ́ẹ̀ ni Ọlọ́run lu ọmọ yẹn pa kò yẹ kó dàgbà now ẹ wá lọ 2 Samuel chapter 12 verse 24 2 Samuel chapter 12 verse 24 bí ẹ sọ pé Dáfídì sì ṣìpẹ̀ fún Báṣẹ́bà aya rẹ̀ ó sì wọlé tọ̀ ó sì bá a dàpọ̀ òun sì bí ọmọkùnrin kan Dáfídì sì sọ orúkọ rẹ̀ ní Sólómọ́nì Olúwa sì fẹ́ that is the determinant factor nígbà tí Ọlọ́run fẹ́ tún oh God kábíyèsí rẹ̀ Ọlọ́run ilẹ̀ oko ìran tí Jésù ti máa jáde ó ti damage Ọlọ́run gbọ́dọ̀ tún ṣe ó jẹ́ kó mọ̀ mí wá Ọlọ́run wá fẹ́ láì ṣe mítìn pẹ̀lú ẹnikẹ́ni ẹja sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ bẹ̀ ìbí mi wò lónìí ìbí mi that is my birth bá a ṣe bí mi Olú ẹ bẹ̀ wò lónìí gbogbo ohun tó ń bẹ́ẹ̀ tó ń ba ìkúnrẹ́rẹ́ èso lọ́dọọdún jẹ́ nínú ayé mi Olú ẹ wòsàn lónìí nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ọdọọdún ni Ọlọ́run ti ṣe tọ́lọ́run ti ṣètò rere èso ọdọọdún ẹ̀kúnrẹ́rẹ́ abundance fruit ní ọdọọdún ìmíì ló tún ṣètò sílẹ̀ báyìí o bí àwọn èèyàn ò bá gba àdúrà ní àgbáyọrí àwọn ẹ̀kúnrẹ́rẹ́ èso yẹn máa bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ o bẹ́ẹ̀ kì í ṣe pé kó dúró ní torí pé ó máa ń dùn mí tán pé every my enemy from my village people my kinikan people orí ìyẹn lẹ́sìn wà àìmọye gbẹ̀lẹ́gbẹ̀ nǹkan ẹni tó ń da ọ̀nà èèyàn rúnú ayé yìí bẹ́ẹ̀ ni mo sọ fún wa òkodoro ni kò dẹ̀ síbi tá a máa ti òkodoro sí. Oh Lord, examine my birth today. Whatever is present that destroys fruitfulness annually, heal it in Jesus' name. Whatever that is destroying fruitfulness every year in my life, gbogbo tó ń bẹ nínú ìbí mi, gbogbo nǹkan tó wà nínú ìbí mi, tó ń ba ẹ̀kúnrẹ́rẹ́ èso jẹ́ lọ́dọọdún nínú ayé mi, Olúwa ẹ wò wọ́n sàn. Gbogbo àwọn nǹkan tó ń bẹ nínú ìbí àwọn ọmọ mi tó ń ba ẹ̀kúnrẹ́rẹ́ èso rere jẹ́ lọ́dọọdún nínú ayé wọn, Olúwa ẹ wò sàn lónìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ bẹ̀ ìbí mi wò lónìí. Gbogbo ohun tó ń bẹ níbẹ̀ tó ń ba ẹ̀kúnrẹ́rẹ́ èso ọdọọdún jẹ́ nínú ayé mi, Olúwa ẹ wò wọ́n sàn lónìí. Olúwa ẹ wò wọ́n sàn lónìí. Gbogbo ohun tó ń bẹ nínú ayé mi tó ń ba ẹ̀kúnrẹ́rẹ́ èso jẹ́ lọ́dọọdún, gbogbo ohun tó ń bẹ nínú ayé àwọn ọmọ mi tó ń ba ẹ̀kúnrẹ́rẹ́ tó ń bẹ nínú ìbí wọn, èyí tó farahàn nínú ìbí wọn, Olúwa ẹ wò sàn. Ọlọ́run wo ti Sólómọ́nì sàn ni o. Ẹyọ òun ni òfẹ́ tẹ́ bá yẹ pé Ọlọ́run òwò sàn ni Báṣẹ́bà máa bímọ sínú ẹ̀gún over again ni. Ṣùgbọ́n Ọlọ́run ní ipá àti agbára láti lọ sínú ìbí wa láti wo gbogbo nǹkan tó ń ba èso ọdọọdún jẹ́ èso ọdọọdún ìlérí ọdọọdún ìbùkún ọdọọdún lórúkọ Jésù Kristi. Olúwa ẹ wò sàn lónìí. Olúwa ẹ wò sàn lónìí. Jésù Olúwa ẹ wò sàn lónìí. Olúwa ẹ ṣàánú fún mi. Ayérayé ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan kì í ṣe pé Ọlọ́run fẹ́ràn ọmọ yìí nìkan Ọlọ́run sì fẹ́ ó jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run nǹkan mìíràn tí Ọlọ́run tún ṣe ni pé Ọlọ́run ò gbà kí ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ kó affect ẹ̀ ní ọ̀nà kọ̀nà. Bàbá tó bí gangan òun ni Dáfídì, òun ló gbẹ̀yàwó níyàwó tó dẹ̀ pa ọkọ ẹ̀
tí bẹ́ẹ̀ dẹ̀ sọ fún ẹ pé ìtàjẹ̀sílẹ̀ àti àgbèrè kò ní kú ònú ìdílé yẹn forever, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ rárá àtọ̀. Solomoni clean. Kí ló fà á? Ọlọ́run fẹ́ rí establish family yẹn ni, torí pé wọ́n mọ̀ pé ìran Jésù nìyẹn, òun ò dẹ̀ gbọ́dọ̀ bá wọn nípa àtìpé nínú ẹ̀gún yẹn. Bẹ́ẹ̀ ni ṣe rí létà ní ìgbé ayé Solomoni, òun ni bàbá ẹ̀ Dáfídì ó sọ ìtàn kan fún un, kò gbọ́ ìtàn yẹn rí. mo rò pé báyìí náà lórí òun náà wí pé yáa Dáfídì sọ fún ọmọ ẹ̀ Solomoni pé ó wù òun láti kọ́ tẹ́ḿpìlì fún Ọlọ́run, ó ti ra gbogbo màtíríà pátá tó máa lò, ó ti ra gbogbo ẹ̀ sílẹ̀, ṣùgbọ́n Ọlọ́run reject ẹ̀, ó ní láyé kì í ṣe ọwọ́ ẹ̀ yìí ló fi máa kọ́ tẹ́ḿpìlì fún mi, torí pé ọwọ́ ẹ̀ kún fún ẹ̀jẹ̀, ó yẹ kó ti yé wa, ẹ̀yìn apààyàn ni. rọ o kì í wá ṣe bẹ́ẹ̀ nìkan, Ọlọ́run tún wá tẹ̀síwájú ọ̀rọ̀ fún bàbá yẹn wá reveal ẹ̀ fún ọmọ ẹ̀. ẹ̀yọ ní First Chronicles chapter 22 verse 9 and 10. First Chronicles chapter 22 verse 9 and verse 10. Bíbélì sọ pé ó ní ṣùgbọ́n Ọlọ́run tẹ̀síwájú nìyẹn, ó ní ṣùgbọ́n ìwọ yóò ní ọmọ tí yóò jẹ́ ọkùnrin onísinmi. Yẹn ni pé ọmọ yẹn ó máa fún ẹ ní ìsinmi, ó tiẹ̀ ní mọ̀ pé òun train ọmọ àtọ́. Oh my God, tẹ́ bá ti ní experience yẹn rí mà dáàdì, tẹ́ bá ní experience yẹn rí ẹ mọ̀ pé Ọlọ́run tóbi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, mo ní experience yẹn mo yẹn sọ fún wa. Ọmọ tí ò fún yẹn ní problem àtọ́, gbogbo nǹkan náà pè ní ọmọdé, ẹ̀yin ò ń wẹ̀yìn, ò ń rákòrò, ò ń dàgbà, ẹ̀yin ò ń wọ́rì, wọ́n lọ síbi kan, ẹ̀yin ò ń ṣàṣọ pé dáàdì òun àti ìṣe báyìí, tí ò ní God, ọmọ onísinmi. Ó tẹ̀síwájú, ó ní èmi yóò sì fún ní ìsinmi láti ọ̀dọ̀ gbogbo àwọn ọ̀tá rẹ̀ lórí gbogbo ilẹ̀ yíká. Èyí pé gbogbo Ọlọ́run sọ pé wọ́n á fún ní ìsinmi, kò sẹ́ni tó máa sọ pé òun fẹ́ bá jagun. Orúkọ rẹ̀ yóò sì máa jẹ́ Solomoni. Èmi yóò sì fi àlàáfíà àti ìdákẹ́jẹ́ fún Ísírẹ́lì lásìkò ìjọba rẹ̀. Verse 10. Ẹ máa gbọ́ o. Oh my God. Òun ni ẹni náà tí yóò kọ́ ilé fún orúkọ mi, yóò sì jẹ́ ọmọ mi. Oh God. Èmi yóò sì jẹ́ bàbá rẹ̀, èmi yóò sì fi ìdí ìtẹ́ ìjọba rẹ̀ múlẹ̀ lórí Ísírẹ́lì láéláé. Oh my God. What a life to envy. Mo gbàgbọ́ pé Dáfídì ṣe lá máa wo ọmọ ẹ̀ Solomoni tìyanu. Jésù Olúwa, mo ṣetán lónìí ẹ súre fún mi kí n má gbé ẹ̀gún ìbí mi wọ inú ọdún tuntun. Ire lọ́lọ́run sún fún Solomoni o. Ire yẹn ó rí àdébi pé kò wọ́pọ̀ àtọ́. Ọlọ́run kì í súrú ìró bẹ́ẹ̀ fún everybody. Ẹ gbà mo sọ fún yín. Ó máa ń specially select kọ́lọ́run tó lè sọ yẹn ó lágbára. That's why tẹ́ fi máa béèrè fún. Oh Lord, I am ready today. Pronounce a blessing on me so I will not take my birth curses into the new year. Pronounce a blessing on me so I will not take my birth curses into the new year. I am ready. Jésù Olúwa, mo ṣetán lónìí, ẹ súre fún mi kí n má gbé ẹ̀gún ìbí mi wọ inú ọdún tuntun. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, mo máa ṣetán lónìí, mo ṣetán mo gbé orí mi wá, Olúwa ẹ súre fún mi. Mo ṣetán mo gbé ayé àwọn ọmọ mi wá, Olúwa ẹ súre fún wọn. Kí n má bàa gbé ẹ̀gún ìbí mi wọ inú ọdún tuntun. Gbogbo ẹ̀gún tí mo gbà, gbogbo ẹ̀gún tí ìbí mi oh God, tó ti gbé sórí lórúkọ wọn ò fẹ́ gbé wọ́dún tuntun. Bàbá mo gbé orí mi wá, Olúwa ẹ súre fún mi. Jésù Olúwa, mo mà ṣetán, Olúwa ẹ súre fún mi. Ẹ gbàdúrà yìí, ẹ gbà kó ka yín lára, ẹ gbà fún àwọn ọmọ yín pé gbogbo ẹ̀gún ìbí àwọn ọmọ yín ká má gbé ọdún tuntun. Ẹ ní àwọn ọmọ yín ṣetán. On behalf of your children, you can claim it pé àwọn ọmọ mi ṣetán, Olúwa ẹ súre fún wọn. Àwọn ọmọ mi, ẹ pe orúkọ àwọn ọmọ yín fún Ọlọ́run, kì í ṣe pé Ọlọ́run mọ orúkọ wọn, ṣùgbọ́n àmì pé ẹ̀yin fẹ́ jẹ́ kí ti yín yàtọ̀ nìyẹn. Olúwa, mo kọ́ àwọn ọmọ mi wá, ẹ dárúkọ wọn fún Ọlọ́run. Wọ́n ti ṣetán, Olúwa wọ́n ti ṣetán. Olúwa ẹ súre fún wọn kí wọ́n má bàa gbé ẹ̀gún ìbí wọn wọnú ọdún tuntun. Olúwa ẹ súre fún wọn, Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ súre fún ìdílé mi, Olúwa ẹ súre fún ìdílé mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tá a bí pẹ̀lú defect tó ní agbára, àwọn tá a bí pẹ̀lú defect, mo ti pàdé ọ̀pọ̀lọpọ̀ wọn. Òótọ́ tó wà ń bẹ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, àwọn tó jẹ́ pé wọ́n ti dàgbà tán pátápátá. Ẹlòmíì ti bímọ láàrin wọn kó tó mọ̀ pé bàbá tó ń pè ní bàbá láti kékeré òun kọ́ ni bàbá òun.
ẹ jọ ṣé yẹ kì í ṣe ẹ̀gún ìbí kan ti wà nìyẹn? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣùgbọ́n kan tí máa sọ fún wọn ni pé it's not a big deal. No. Kí ló fún mi ní confidence bẹ́ẹ̀? A ti rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn bíi tiwọn nínú Bíbélì ni. Mo ṣe máa ń sọ̀rọ̀ yìí, mo ti pàdé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti dàgbà tán kó tó mọ̀ pé iṣẹ́ aṣẹ́wó nìyá wọn ń ṣe nígbà tí wọ́n bí wọn. Mo ti ẹ̀mú dáàdì kan tó jẹ́ pé wọ́n sọ fún mi clearly báyìí ni pé màmá wọn ò tiẹ̀ lè sọ bóyá Yíbò, Yorùbá, Haúsá òun ló fún wọn lóyún torí pé iṣẹ́ aṣẹ́wó òun lòun ń ṣe nígbà yẹn. Màmá ti dàgbà ń sìn, kò sí nǹkan tó fẹ́ fi purọ́ mọ́, kúkú làtàn fọ́mọ ẹ̀. Mo mọ àwọn tó jẹ́ pé apààyàn mọ́dàrà ó ní bàbá wọn. Mo ti ẹ̀ mọ àwọn mi kan tó jẹ́ pé political thug ó ní bàbá wọn. Wọ́n ti pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn dànù. Wọ́n ti ilé olóró, oh God, ilé aláyọ̀ wọ́n ti sọ́ di rẹ̀wrẹ̀wò. Àwọn àìmọye àwọn ìjọ pé ẹni tó bí wọn amrọ̀bà ni, ẹlòmíì ò mọ̀ dò ni. Mo mọ àwọn ìjọ pé réèpù ni wọ́n réèpù ya wọn tí wọ́n fi lóyún wọn tán dẹ̀ bí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kí ló fún wa ní confidence tá a fi ń sọ fáwọn èèyàn wọ̀nyí pé ìyẹn kọ́ ni big deal? Ọlọ́run ní ipá àti agbára láti tún oko yẹn láti tún ro. Ọkùnrin kan náà wà nù Bíbélì jẹ́ kó yé wa wípé màmá ẹ̀ aṣẹ́wó ni. Ọkùnrin popular but ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé màmá tó bí ọ̀gbẹ́ni yẹn aṣẹ́wó ni, Jephthah. Bẹ́ẹ̀ ni bros, the same Jephthah. Bẹ́ẹ̀ òun gangan náà mo ní the same Jephthah yẹn náà ni prostitute nìyá ẹ̀. Kíní kan ṣẹlẹ̀ sí nínú ìdílé wọn. Ohun tó ṣẹlẹ̀ sí ni wípé Gilead òun ni bàbá ẹ̀. Gilead tó jẹ́ bàbá yẹn òun ló fún obìnrin aṣẹ́wó kan lóyún, ìyẹn wá bímọ fún ọmọ yẹn náà pè ní Jephthah. Ṣẹ́rí Gilead yẹn ó níyàwó tiẹ̀ náà wá bí àwọn ọmọ fún. Ṣùgbọ́n nígbà tí gbogbo wọn dàgbà tí Gilead ọ̀hún gan tó wá kú, àwọn ọmọ Gilead yẹn wọ́n wá takú pé Jephthah o gbọ́dọ̀ jáde kó nu léyìí tó pé ìyàwó akọ́ ló bí ẹ. Wọ́n lé pátápátá, wọ́n reject ẹ̀. Wọ́n tiẹ̀ tún sọ fún pé ogún ò ní kàn án. Now ẹ jẹ́ kí n sọ bí tó wà fún tẹ́ bá fẹ́ kà. Judges chapter 11 verse 2. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ verse 1 kó lè yé wa dáadáa. Bíbélì sọ pé ó ní Jephthah ará Gilead jẹ́ akọni jagunjagun. Gilead ni bàbá rẹ̀, ṣùgbọ́n ìyá rẹ̀ jẹ́ panṣágà. Tẹ́ bá lọ wo English Bible wọ́n sọ pé was the son of a harlot. Verse 2 ó wá ní mò ń ka onídàájọ́ Judges chapter 11 yẹn ní verse 2. Ìyàwó Gilead sì bí àwọn ọmọkùnrin fún un. Nígbà tí àwọn ọmọkùnrin wọ̀nyí dàgbà, wọ́n rán Jephthah jáde kúrò nínú ilé. Wọ́n wí pé ìwọ kì yóò ní ogún kankan ní ìdílé wa nítorí pé ìwọ jẹ́ ọmọ obìnrin mi. Ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n lè dànù. Ṣùgbọ́n gbà tá dé verse 11 ńkọ́, chapter 11 verse 11, kí wá ní àtúbọ̀tán Jephthah? Jephthah sì tẹ̀lé àwọn àgbààgbà Gilead lọ, àwọn ènìyàn náà sì fi ṣe olórí àwọn àti ọ̀gágun wọn. Jephthah sì tún sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ti sọ tẹ́lẹ̀ níwájú Olúwa ní Mispa. Ṣé ẹ̀rí bẹ́ẹ̀? Eventually ẹni tó yẹ pé wọ́n lé jáde ẹ̀yọ́kù ònú ìdílé ẹ̀ pé ọmọ àlè ni ẹ́, àwa ọmọ ìyá ẹ̀, a ò lè jẹ́ kó ní ogún bàbá wa kò lè tọ́ sí ẹ. He now became a commander of the army. So pé ìbí wa yẹn ó ṣe kíní kan yẹn àìlègbàdúrà ni òun lẹ́lòmíì fi ń yọrí ayé ẹ̀ sí nothing. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àìlègbàdúrà ni téèyàn bá ti lè gbàdúrà ayé ẹ̀ kàn máa yọrí sí nothing ni. Jésù Olúwa, mo ṣetán lónìí, ẹ súre fún mi kí n má gbé ẹ̀gbin ìbí mi. Lẹ́ẹ̀kan ẹ̀gbin ìbí la pè é lé ẹ̀gbin. Tẹ́ bá wo Jephthah ẹ̀gbin wà nínú ìbí ẹ̀. Kí n má gbé ẹ̀gún ìbí mi wọ inú ọdún tuntun. Ẹ gbọ́dọ̀ gbé ẹ̀gún tó wà nínú ìbí yín wọ inú ọdún tuntun. Kí ilẹ̀ tí Ọlọ́run máa gbé èso sí kó lè dáa. Oh Lord, I am ready today. Pronounce a blessing on me so I will not take my past filth into the new year. The filthiness of my birth. Ẹ̀gbin tó wà nínú ìbí mi. Jésù la mo ṣetán lónìí. Olú ẹ súre fún mi. Àwọn ọmọ mi ṣetán lónìí, ẹ súre fún wọn. Ká má gbé
ẹ̀gbin ìbí wa ká má gbé wọnú ọdún tuntun. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Jésù Olúwa mo ṣetán lónìí. Jésù Olúwa mo ṣetán lónìí. Olúwa ẹ súre fún mi. Jésù Olúwa ọmọ mi ṣetán lónìí. Olúwa ẹ súre fún wọn. Jésù Olúwa ọkọ mi ṣetán lónìí. Aya mi ṣetán lónìí. Ẹ súre fún wa. Ìdílé mi ṣetán lónìí. Ẹ súre fún wa. Ká má gbé ẹ̀gbin ìbí wa ká má gbé wọnú ọdún tuntun. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ súre fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ súre fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Ká má gbé ẹ̀gbin ìbí wa ká má gbé wọnú ọdún tuntun. Tó pé tí ẹ̀gbin bá wà níbẹ̀, Ọlọ́run ní wá kò ní wá tún oko ayé wa ṣe mọ́. Báwo ni èso rere á ṣe gbẹ̀nu ayé wa? Báwo ni ìlérí Ọlọ́run á ṣe ṣẹnu ayé wa báyìí? Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Ká má gbé ẹ̀gbin ìbí wa ká má gbé wọnú ọdún tuntun. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Mo rántí arábìnrin yẹn. Wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń sunkún lọ́dún yẹn lọ. Bá ṣe gbàdúrà ni mo rántí. Wọ́n ń sọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ ń sun ẹkún gidi pé ṣé ẹ̀mọ̀ tẹ́nìkan bá sọ pé ẹkún yẹn á máa ran ẹnì kejì. In fact ọjọ́ yẹn mi gan mo wà sóbà. Torí pé ẹkún yẹn ó jẹ́ níwìn láti inú ọkàn tó ti ń sún wá yẹn. Kì í ṣe ẹkún ẹkún yẹn wà ẹ̀yìn á ti mọ̀ wípé she was not shouting. She was grieving within the heart. Ẹ ti máa rí ọkàn yẹn pé ó ti gbọgbẹ́ jù. Èmi náà mo rán wọn ṣẹ́ o pé àǹtí ẹ lọ bá mọ́mí yìí kẹ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́ ẹnìkan ṣàlàyé bí yín ẹnìkan ṣàlàyé ẹ̀ fún yín. Ìgbà yẹn ni à ń kọ́ ẹ̀kọ́ foundation tẹ́ ẹ bá rántí à ń kọ́ ẹ̀kọ́ foundation. Mo gbàdúrà ní ọdún tó ń bọ̀ ọdún 2026 yìí Ọlọ́run á fún wa ní opportunity láti Bible study tó á continue Bible study lórúkọ Jésù. Ọlọ́run á fún wa ní okun àtàgbára yẹn. Torí pé nígbà tá à ń ṣe àwọn Bible study yẹn ó change ayé tó pọ̀ gan. Wọ́n yẹn lọ bá wọn mi ìbí yín ni gbogbo ẹ̀ ń ṣe deliverance rororo wọ́n ti wẹ̀ lódó gbóhùn yẹn olùkọ́ kàn mọ̀ nípa ìbí yín ni foundation ni problem. Wọ́n á béèrè mo ní ẹ gbàdúrà dáadáa ọkẹ́ tó lọ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀. Èmi gbà pé Ọlọ́run ló dìde wọ ọ̀rọ̀ ẹja tó dé àwọn òbí wò kì í fẹ́ sọ̀rọ̀ ẹ gbà mọ́ sọ fún yín. Wọ́n á gbé e lọ́sọ̀run ni. Nígbà tí wọ́n ṣe yẹn ọmọ Ọlọ́run, oh my God. Mọ̀mọ́ wọn wá sọ fún wọn pé ẹ̀gbọ́n bàbá wọn òun ni bàbá àǹtí yẹn kì í ṣe bàbá wọn rárá ẹ̀gbọ́n ẹ̀ ni bàbá wọn ẹ̀gbọ́n bàbá wọn yẹn òun ni bàbá wọn. Mo ń bèèrè pé how explanation wọn náà fún yín. Wọ́n ní mọ̀mọ́ wọn sọ pé ní ìgbà yẹn ọkọ mọ̀mọ́ wọn that is ẹntì àǹtí ìròbóyá bàbá wọn ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn construction company kan ayé john ní Sonel Bolen mi ò mórúkọ yẹn dáadáa a máa ń pè ní Shina Bolen nígbà tó wá kékeré torí pé a mọ̀ pé Sonel Bolen ni Shina Bolen wọ́n máa ń ṣe ọ̀nà. Bàbá wọn yẹn wá lọ bá wọn ṣe ọ̀nà wọ́n ní after Kwara State ni nígbà yẹn lọ́hùn mi rò bí Kwara ti wà ń gbà yẹn but bí mọ̀mọ́ yẹn ṣe sọ́ọ̀sì nìyẹn pé láyé ìgbà yẹn lọ́hùn ayé after Kwara State ni òun wọ́n ti lọ ń ṣe ọ̀nà yẹn pé ẹ̀gbọ́n bàbá wọn ilé ẹ̀gbọ́n bàbá wọn làwọn á move lọ wọ́n á fún wọn ní yàrá lẹ́yìn òun ẹ̀gbọ́n bàbá wọn yẹn ló wá ń tọ́jú wọn ṣe pé láyé ìgbà yẹn ní tòótọ́ kò sí pé bóyá a fẹ́ transfer owó pé ọkọ mi wà bí kan a máa ṣe video call kò sí yẹn ní gbogbo gbà yẹn ẹ̀kọ̀ọ̀kan ló kàn máa ń rán ẹni tó ń bọ̀ ní ilé lákàn oh God ẹ̀gbọ́n bàbá wọn náà òun náà bá kàn báṣẹ́ lọ́ntì ẹni kíá ìgbà tó yín lẹ̀dẹ́ tẹ́ èṣù tó lọ́lọ́run lè gbọ́ àdúrà yẹn tẹ́ èṣù gbọ́ àdúrà wọn ní ọkọ náà ní kò sáré wálé èyí tó ṣe lẹ́ẹ̀kan tiẹ̀ yẹn ìyàwó kan pé ó kàn máa dé padà wọn kàn ní pé ó ti lóyún ni pé èyí tá a ṣe lọ́jọ́ sí náà ni kò dẹ̀ fura kí ló fà á ó ń wo ẹ̀gbọ́n ẹ̀gẹ́ bí èèyàn Ọlọ́run alàgbàní ní ṣọ́ọ̀ṣì mi ní dárúkọ ṣọ́ọ̀ṣì ọ̀hún torí ṣọ́ọ̀ṣì ò ṣẹ̀ báyìí alàgbàní ní ṣọ́ọ̀ṣì kan àwọn tó ń fojú wò pé èèyàn gidi àṣọ ni òun ló lọ́mọ ẹ̀rí ó gbà ẹni àdúrà àwọn wáṣẹ ẹ̀ ń gbà àṣírí yẹn ni wọ́n gbọ́dọ̀ fi tẹ̀ oh God àwọn àbùkù tó wà nínú ìbí wa nìyẹn tó yẹ ká máa gbàdúrà sí nígbà gbogbo ẹ̀gún tó wà nínú ìbí mi ẹ̀gbin tó wà nínú ìbí mi àbùkù tó wà nínú ìbí mi Jésù Olúwa mo ṣetán lónìí ẹ súre fún mi kí n má gbé àbùkù ìbí mi wọ inú ọdún tuntun torí pé Ọlọ́run lè fẹ́ fún wa ní nǹkan tuntun báyìí kó dàpọ̀ mọ́ èyí tó ti jẹrà kò ṣeé ṣe ó máa bàjẹ́. Oh Lord, I am ready today. Pronounce a blessing on me so I will not take my birth blemish into the new year. Olúwa mo ṣetán
Olúwa ẹ súre fún mi. Àwọn ọmọ mi náà ti tẹ ẹ súre fún wọn. Gbogbo àbùkù tó wà nínú ìbí mi, gbogbo àbùkù tó wà nínú ìbí àwọn ọmọ mi, bàbá Olúwa Ọlọ́run ayérayé ẹ ṣàánú mi. Ẹ bá mi wẹ̀ dànù. N ò fẹ́ gbé wọ́dún tuntun. Ìsúre yìí nìkan ló lè mú kúrò. Olúwa ẹ súre fún mi. Gbogbo àbùkù tó wà nínú ìbí mi, bàbá Olúwa ẹ fi ìsúre yìí mú kúrò. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo ṣetán lónìí ẹ súre fún mi. Kí n má bàa gbé àbùkù ìbí mi wọnú ọdún tuntun. Olúwa ẹ ṣàánú mi. Olúwa ẹ ṣàánú mi. Àánú ni mo bẹ̀bẹ̀ fún báyìí. Mi ò ní ohun kan láti ṣògo lé lórí. Olúwa ẹ ṣàánú mi. Gbogbo àbùkù tó wà nínú ìbí mi, Olúwa ẹ súre fún mi lónìí. Kí n má bàa gbé wọnú ọdún tuntun. Olúwa ẹ súre fún mi lónìí. Gbogbo àbùkù nínú ìbí mi lórúkọ Jésù Kristi. Olúwa ẹ súre fún mi. Kí n má bàa gbé wọnú ọdún tuntun. Ẹ gbà náà ìgbà fáwọn ọmọ yín. Torí pé a ò lè sọ. Òbí mi gan mọ̀ pé àbùkù wà nínú ìbí àwọn ọmọ òun. Ẹ sọ bẹ́ẹ̀ náà fún Ọlọ́run. Ẹlòmíì tó lóyún, obìnrin mi tó ti lóyún tó pé time tó lóyún yẹn ó tún lọ ń ṣàgbèrè níta. Ọkùnrin mi ìyàwó ẹ̀ lóyún sílé, ó lọ ṣàgbèrè níta, ó tún padà wá sílé, ó wá tún bá ìyàwó ẹ̀ lò pọ̀. Àbùkù ti wà, ẹ̀gbin ti wà, blemish ti wà, àbàwọ́n ti wà. Ẹ gbàdúrà dáadáa. Ẹ gbàdúrà kí n má bàa gbé àbùkù yẹn, kí n má bàa gbé ọ̀nà tuntun. Olúwa ẹ súre fún mi. Olúwa ẹ súre fún mi o. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọba kan wà nínú Bíbélì, ọba Ezekiah. Bẹ́ẹ̀ ni, the same yẹn náà ni. Òun náà ni àwọn bọ́dà ìgan burú. Òun náà ni ọba yẹn tó sọ pé tọ́lọ̀ ránṣẹ́ sí pé kó lọ palẹ̀ ilé ẹ̀ mọ́ máa kú yẹn. Òun náà ni ọba yẹn náà ni. Tó wá gbàdúrà. Ẹni tọ́lọ̀ wá ní wọ́n á fi 15 years kún ọjọ́ ayé. Òun náà ni mélòó lẹ Ezekiah mélòó lẹ mọ̀ nínú Bíbélì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló mọ ìtàn yẹn, ṣùgbọ́n wọn ò mọ ìtàn bàbá ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mọ ìtàn Ezekiah bọ̀ tí wọn mọ ìtàn bàbá ẹ̀. Ṣé rí bàbá Ezekiah yẹn òun náà pè ní ọba Ahasi. Ṣé rí Ahasi yẹn òun la lè pè ní àpẹẹrẹ ìbọ̀rìṣà. Ó ṣe ìbọ̀rìṣà tiẹ̀ dojú pa gbogbo nǹkan tí èèyàn ò gbọdọ̀ ṣe nínú ìbọ̀rìṣà ó bá wọn lọ́wọ́ sí pátápátá. Ìdílé yẹn kan náà dẹ̀ ni ìran yẹn dẹ̀ ni ìran Jésù. Wọn ò gbọdọ̀ continue ìbọ̀rìṣà yẹn bẹ́ẹ̀ ọ̀ẹ́s gbogbo sacrifice tí Jésù bá ṣe òfin ló máa bọ́ sí. Ọlọ́run mi o. Ṣùgbọ́n Ọlọ́run ṣe nǹkan kan tó bà mí lẹ́rù. Láti tún ilẹ̀ ìdílé yẹn ṣe. Ó bà mí lẹ́rù gan. Mọ̀ díẹ̀. Ọlọ́run fún Ahasi yẹn, ọba Ahasi yẹn, Ọlọ́run fún ọba Ahasi yẹn ní ọmọ tó jẹ lẹ́yìn ẹ̀ tó jẹ́ pé òun wá ń ṣe gbogbo nǹkan tó tọ̀nà pátá níwájú Ọlọ́run lòun wá ṣe. Òun ni ọba Ezekiah yẹn. Bíbélì sọ nǹkan tó wà amazing nípa ọba yẹn. Tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò fiyèsí. Wọ́n kàn ń kà lójoojúmọ́ ni wọn ò fiyèsí. Ó dẹ̀ yà mí lẹ́nu pé what? How is that possible? Now ẹ jẹ́ kí n kà fún wa. Ó lè look simple ṣùgbọ́n ó ní agbára tá a bá mọ̀ túmọ̀ ẹ̀. 2 Kings chapter 18 verse 3. 2 Kings chapter 18 verse 3. Bíbélì sọ pé ó sì ṣe ohun tí ó dára ní iwájú Olúwa gẹ́gẹ́ bí bàbá rẹ̀ Dáfídì ti ṣe. Ọlọ́run sọ̀rọ̀ nípa Ezekiah ẹ̀ńbẹ̀ yẹn ni ọba Ezekiah ni wọ́n ló ṣe dáradára bí bàbá ẹ̀ Dáfídì ṣe. Ṣé Dáfídì ló bí ni? Dáfídì kọ́ ló bí o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣùgbọ́n ẹjá gbàdúrà yìí náà máa túmọ̀ ẹ̀ fún wa. Mo ní Ahasi ló bí ìyàn. Ahasi. King Ahaz òun ló bí Ezekiah. Ṣùgbọ́n wà tí Ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀ ó wá sọ pé ó sì ṣe ohun tó dára níwájú Olúwa gẹ́gẹ́ bí bàbá rẹ̀ Dáfídì ṣe. Wọ́n dà bá rẹ̀ ọ̀rọ̀ yẹn mo ní what is this? Ẹjá gbàdúrà náà. Jésù Olúwa ẹ fún mi ní ìpìlẹ̀ tuntun tí ọwọ́ ẹ̀gún ìbí mi ò lè dé. Oh my God. Oh Lord, give me a new foundation where my birth causes will not reach. Nígbà tí ẹ̀gún ìbí mi tó bá náwó báyìí kò ní lè dé ibi tí ìpìlẹ̀ mi wà. Jésù Olúwa ẹ fún mi ní ìpìlẹ̀ tuntun tí ọwọ́ ẹ̀gún ìbí mi ò lè dé. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ fún mi ní ìpìlẹ̀ tuntun tí ọwọ́ ẹ̀gún ìbí mi ò lè dé. Nígbà tí ẹ̀gún ìbí mi tó bá náwó báyìí kò ní lè dé ibi tí ìpìlẹ̀ mi wà. Olúwa ẹ fún mi ní ìpìlẹ̀ tuntun. Olúwa ẹ fún mi ní ìpìlẹ̀ tuntun, ìpìlẹ̀ tó dára, ìpìlẹ̀ tó ní agbára, ìpìlẹ̀ tó le tí ọwọ́ ẹ̀gún ìbí mi ò lè dé.
ní orúkọ Jésù Kristi. Lord, give me a new foundation where my birth causes will not reach. Níbi tí gbogbo ẹ̀gún tó wà nínú ìbí mi tí ò lè dé, bàbá Olúwa fún mi ní ìpìlẹ̀ náà, ìpìlẹ̀ tuntun, ìpìlẹ̀ tuntun, ìpìlẹ̀ tuntun, ìpìlẹ̀ tá a rì sínú ẹ̀jẹ̀ Jésù, ìpìlẹ̀ tó yàtọ̀ pátápátá. Olúwa ṣàánú fún mi lónìí, ẹ fún mi ní ìpìlẹ̀ tuntun, Olúwa fún mi ní ìpìlẹ̀ tuntun, Olúwa fún mi ní ìpìlẹ̀ tuntun. Olúwa ṣàánú, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Mo sọ lẹ́ẹ̀kan mo ní Dáfídì kì í ṣe bàbá Ezekiah o. Ọ̀nà jìn débi pé ǹjẹ́ àti ẹ̀fẹ́ lè kà tó 8 or 9 generations. Ó dá ẹ jẹ́ kí n sáré ṣe, ó yẹ kí n lè rántí lórí. Dáfídì ó bí Solomoni jọba lẹ́yìn. Mo ń sọ àwọn ọba ni o, àwọn ọba tó bí ọba. Dáfídì ó bí Solomoni ó bí Rehoboamu ó bí Abijah ó bí Asa bí Josafati ó bí Jehoramu nǹkan ó bí Uzziah nǹkan ó bí Jotamu bí Ahasi ṣe wá bí Ezekiel. Ẹ̀rí bó ṣe jìnnà tó, ó jìnnà, ó gbọ́dọ̀ jẹ́ great grandfather. Ṣùgbọ́n Bíbélì wá ẹ̀rádú generation tí Ọlọ́run parẹ́ láti fún ilẹ̀ ìran yẹn ní ìbẹ̀rẹ̀ tuntun. Ọlọ́run ní pàtàkì agbára bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ọlọ́run sọ pé Hezekiah ṣe dáadáa níwájú Olúwa. Bí bàbá ẹ̀ Dáfídì ṣe ó ìrèzí Solomoni ní Jerohamu ní Abijah ní Asa ní Jehoshaphati ní àtàwọn yòókù tí mo dárúkọ yẹn. Mi tún lè recite lórí mọ́lẹ̀ kejì. Ó ìrèzí wọn pátá. Jésù Olúwa, ẹ fún mi ní ìpìlẹ̀ tuntun tí ọwọ́ ẹ̀gún ìbí mi ò lè dé. Oh Lord, give me a new foundation where my birth causes will not reach. Ìpìlẹ̀ tí ọwọ́ ẹ̀gún ìbí mi tí ò lè dé. Tó bá nánà kò lè débẹ̀. Ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Olúwa fún mi ní ìpìlẹ̀ ńlá tuntun. Ẹ fún mi ní ìpìlẹ̀ tó le. Ẹ fún mi ní ìpìlẹ̀ tó dájú. Ẹ fún mi ní ìpìlẹ̀ tó yàtọ̀. Níbi tí ọwọ́ ẹ̀gún ìbí mi tí ò lè dé. Kí n tó wọ inú ọdún tuntun. Olúwa fún mi ní ìpìlẹ̀ tuntun. Kí n tó wọ inú ọdún tuntun. Olúwa fún mi ní ìpìlẹ̀ tuntun. Níbi tí ọwọ́ ẹ̀gún ìbí mi tí ò lè dé. Olúwa ṣàánú fún mi lónìí. Kí àwọn ọmọ mi kan lè ní ìsinmi. Kí ayé mi fúnra rẹ̀ kó lè gba ìsinmi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o. There is always something strange about the mercy of God. Tó bá sọ nípa àánú Ọlọ́run, kíní kan, àánú Ọlọ́run ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn látàárọ̀ yẹn o. Àánú Ọlọ́run nìkan ló lè ṣe o. Gbogbo àwọn tí Ọlọ́run wọn iṣẹ́ tọ́lọ́run ṣe yẹn, kí ìran tí Jésù ti máa wá kó lè pure. Kì í ṣe àdúrà àwọn kan ló débẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa o. Àánú Ọlọ́run ni o. Ètò Ọlọ́run ni, bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Báwo mo ṣe lè ṣàlàyé àánú Ọlọ́run kó lè yé wa dáadáa. Ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ yìí hàn wá. Ṣé rí ẹsẹ̀ yẹn, ẹsẹ̀ Bíbélì kan péré ni, ṣùgbọ́n òfin méjì ló wà ń bẹ. Iṣẹ́ tí òfin méjì ṣiṣẹ́ ń ṣe ni pé òfin kan ó cancel òfin kejì. Ó wá depend bí àánú Ọlọ́run rédè àti iṣẹ́. Exodus chapter 34 verse 7. Exodus 34 verse 7. Ẹ lọ farabalẹ̀ ka ẹsẹ̀ Bíbélì yẹn dáadáa. Bíbélì sọ pé ó ní ẹni tí ó ń pa àánú mọ́ fún ẹgbẹẹgbẹ̀rún, ó sì ń dárí ìwà búburú jì, ìrékọjá àti ẹ̀ṣẹ̀. Apá kan nìyẹn. Ẹni tó ń pa àánú mọ́, keeping mercy for thousands. Ó ń pa àánú mọ́ fún ẹgbẹẹgbẹ̀rún ènìyàn. Wọ́n ní ó sì ń dárí ìwà búburú jì, ó ń dárí ìrékọjá náà jì, ó ń dárí ẹ̀ṣẹ̀ jì. Now ẹ wá part 2 ẹ̀. Ó ní síbẹ̀ kì í fi àwọn ẹlẹ́bi sílẹ̀ láì jìyà. Oh my God. Ó ń fi ìyà jẹ àwọn ọmọ àti àwọn ọmọ fún ẹ̀ṣẹ̀ àwọn bàbá wọn dé ìran kẹta àti ìkẹrin. That is the second part. Oh my God. Ní pàtì àkọ́kọ́, Ọlọ́run pa àánú mọ́ fún ẹgbẹẹgbẹ̀rún. Ní pàtì kejì, àwọn tó dẹ̀ pa àánú mọ́ fún yẹn, ó ń dárí ìgbà burú, àánú adáríjì ìwà burú wọn, àánú adárí ìrékọjá wọn jì, àánú adárí ẹ̀ṣẹ̀ wọn jì, àánú adárí gbogbo àwọn àṣìṣe wọn jì. Ṣùgbọ́n nǹkan ó ní síbẹ̀, ó wá tún sọ mí. Another part of that verse tó jẹ́ òfin kejì, síbẹ̀ kì í fi àwọn ẹlẹ́bi sílẹ̀ láì jìyà o. Ó ń fi ìyà jẹ àwọn ọmọ àti àwọn ọmọ fún ẹ̀ṣẹ̀ bàbá wọn láti ìran kìíní dé ìkẹta. Bẹ́ẹ̀ ni àánú Ọlọ́run ló máa ṣàlàyé bóyá á pa àánú mọ́ fáwọn kan tàbí àwọn kan wọn ò ní lọ láì jìyà. Òun ló wá gbé mi lọ sí ìwé Ezekiel chapter 18 verse 20. Ó yẹ ṣí. Ezekiel chapter 18 verse 20.
ibi tí ọ̀rọ̀ agbára yẹn ti farahàn nìyẹn. Ó ní ọkàn tí ó bá ṣẹ̀ ni yóò kú. Ẹ máa gbọ́ o, ọmọ kò ní ru ẹ̀bi bàbá rẹ̀, bẹ́ẹ̀ ni bàbá náà kò ní ru ẹ̀bi ọmọ rẹ̀. Ìwà rere ènìyàn rere yóò wà lórí rẹ̀, ìwà búburú ti ènìyàn búburú náà òun ni a ó kà sí lọ́rùn. Oh God. Ṣé ẹ ti wá rí òfin méjèèjì yẹn báyìí? Òfin kìíní a kàn pa àánú mọ́ fún wọn. Òfin kejì ó tún wá sọ fún wa pé òun ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà. Òun á tẹ̀ tún béèrè ẹ̀ṣẹ̀ bàbá wò lórí ọmọ àtọmọ ọmọ dé ìran kẹrin. Ṣùgbọ́n níbí fún àwọn tó bá rí àánú Ọlọ́run gbà, ọkàn tó bá ṣẹ̀ onìkan ló máa kú. Kò ní sí yẹn mọ́ pé ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọdé ìran kẹrin dé ká àánú Ọlọ́run nìkan ló lè ṣe o. Jésù Olúwa, nínú ọdún 2026 òun ò ní jẹ̀bi ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni lórúkọ Jésù. Oh Lord, in 2026, I will not be guilty of anyone's iniquity. I will not be guilty. My children will not be guilty of anyone's iniquity. Jésù Olúwa, nínú ọdún 2026 n ò ní jẹ̀bi ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni lórúkọ Jésù. Àwọn ọmọ mi ò ní jẹ̀bi ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀, ẹ pa láṣẹ gan ni o. Ẹ sọ tìgboyà, ó yẹ máa gbàdúrà ní orúkọ Jésù. Ní ọdún 2026 n ò ní jẹ̀bi ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni ní orúkọ Jésù Kristi. Ní ọdún 2026 n ò ní jẹ̀bi ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni. Gbogbo ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni lórúkọ Jésù wọn ò ní béèrè lọ́rùn mi. Àwọn ọmọ mi wọn ò ní jẹ̀bi ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni lórúkọ Jésù. Ẹ máa pàṣẹ bẹ́ẹ̀, ẹ máa sọ fún Ọlọ́run, ẹ máa sọ fún Ọlọ́run. Ó yẹ máa sọ bẹ́ẹ̀. Ní ọdún 2026 ní orúkọ Jésù Kristi wọn ò ní jẹ̀bi ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni. Ní orúkọ Jésù Kristi ní ọdún 2026 wọn ò ní jẹ̀bi ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Fún àwọn tó ń gbọ́ Ohun Aanu podcast nígbà tí Ohun Aanu ẹ̀yìn tó ń jáde lọ́sẹ̀ẹ̀sẹ̀. Ẹ ó rí i pé ọ̀rọ̀ yìí ó ń ṣiṣẹ́, ọ̀rọ̀ àánú yìí ó ṣiṣẹ́ léraléra nínú àwọn tí a bá pàdé, nínú àwọn tá a jọ gbàdúrà papọ̀. Ṣùgbọ́n Bíbélì béèrè ìbéèrè kan lọ́wọ́ olódodo tí olódodo ránṣà fún. Nínú Psalm 11 verse 3 Bíbélì sọ pé nígbà tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe? What can the righteous do? Kí ni olódodo lè ṣe nígbà tí ìpìlẹ̀ bá bàjẹ́? Ṣùgbọ́n fẹ́ kẹ́ dáhùn nínú àdúrà yín, kẹ́ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, olódodo mi ó fẹ́ ṣe rere o, nítorí náà ẹ bá mi tún ìpìlẹ̀ mi ṣe. Oh Lord, my righteous self want to prosper, therefore repair my foundation. Ẹ rí àdúrà yẹn padà wá, kí ló máa ṣe? Olódodo tèmi ó fẹ́ ṣe nǹkan o. Àdúrà kan tí mo gbà nìyẹn lọ́dún kan, mo ní Olúwa, Bíbélì sọ pé nígbà tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo lè ṣe? Ntẹ̀mí lè ṣe wà o, mo lè bẹ̀bẹ̀ fún àánú, mo lè má ní agbára láti lọ sí ìpìlẹ̀ mi, ṣùgbọ́n mo lè bẹ̀bẹ̀ fún àánú, kọ́lọ́run kó ṣàánú mi, kó bá mi ṣe. Jésù Olúwa, olódodo mi fẹ́ ṣe rere, nítorí náà ẹ bá mi tún ìpìlẹ̀ mi ṣe. My righteous self want to prosper, therefore repair my foundation. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Olódodo mi fẹ́ ṣe rere o, olódodo mi fẹ́ ṣe rere, olódodo àwọn ọmọ mi fẹ́ ṣe rere o. Olúwa, ẹ ṣàánú mi lónìí, ẹ bá mi tún ìpìlẹ̀ mi ṣe. Olúwa, bá mi ẹ tún ìpìlẹ̀ àwọn ọmọ mi ṣe, ẹ tún ìpìlẹ̀ ìdílé mi ṣe, ẹ tún ìpìlẹ̀ iṣẹ́ mi ṣe. Ẹ gbàdúrà kí Ọlọ́run tún ìpìlẹ̀ yín ṣe. Ẹ̀yin olódodo tèmi fẹ́ ṣe rere, ọwọ́ yín ló kù sí o. Ṣé olódodo tí yín náà fẹ́ ṣe rere? Àníkẹ́ má dẹ́ṣẹ̀, ẹ má dẹ́ṣẹ̀. Àníkẹ́ má fi ohunkóhun kún Ọlọ́run, ẹ má fi ohunkóhun kún Ọlọ́run. Ṣùgbọ́n ìpìlẹ̀ ńkọ́? Torí ẹ̀ ni mo sọ fún yín pé kẹ́ ẹ sọ fún Ọlọ́run pé olódodo tí yín fẹ́ ṣe rere, kí Ọlọ́run kó bá yín tún ìpìlẹ̀ yín ṣe. Ó yẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, ó yẹ máa sọ bẹ́ẹ̀, ó yẹ máa sọ bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹjọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ lísìn sí ìfilọ̀ yìí. Bá a ṣe ń gbàdúrà ẹni ẹ̀mí Ọlọ́run fi ọ̀rọ̀ yẹn sí mi lọ́kàn. Ṣé ní ọjọ́ kẹta àdúrà wa, ẹ jọ ẹ make sure pé a ṣe program yìí pẹ̀lú ike omi kan. Ike omi kan fún ẹnìkan, ó lè jẹ́ ike omi tíntín nìyẹn, mo like ike omi yẹn, ó kéré gan, kò lè omi kì í waste yẹn bá ní o. Tó bá yẹ pé 50 cl náà ni kò sí problem, ṣùgbọ́n ike omi kan fún ẹnìkan, ẹ jẹ́ ká fi òun lè máa pèsè sílẹ̀ fún àdúrà ọjọ́ kẹta, kì í ṣọ̀la o, ti ọjọ́ kẹta ni mò ń sọ. Ẹ jẹ́ ká lọ sínú àdúrà nù wa, ẹ lọ bẹ̀rẹ̀, ẹ lọ bẹ̀bẹ̀, ẹ lọ bèrè, ẹ lọ ṣìpẹ̀. Ẹ ò gbọ́dọ̀ gbé ohunkóhun tó jẹ́ negative wọnà tuntun. Ẹ ò gbọ́dọ̀ rú ẹrù kankan wọnà. Ẹ gbọ́dọ̀ lọ síwájú Ọlọ́run clean. Ẹ rí ìyàtọ̀, ẹ rí ìyanu Ọlọ́run, ẹ̀rù abáyín. Ẹ ṣe bẹ́ẹ̀ rò bẹ́ẹ̀ ní testimony ni, ẹ ṣe fẹ́ rí testimony báyìí ni. Ó yẹ lọ bèrè, ẹ lọ bẹ̀bẹ̀, ẹ lọ ṣìpẹ̀. Kí lẹ fẹ́ kí Ọlọ́run kó ṣe gan? Ó yẹ máa gbàdúrà, ó yẹ máa gbàdúrà, ẹ máa gbàdúrà.
ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa béèrè bẹ́ẹ̀ bá ṣe fẹ́, ẹ máa béèrè lọ́wọ́ Ọlọ́run ṣetán àti ṣe, ẹ máa gbàdúrà. Ọlọ́run ayérayé, Jésù Kristi, Olúwa ṣàánú, Jésù, Olúwa ṣàánú, Jésù, Olúwa ṣàánú, Jésù, Olúwa ṣàánú, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa, ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún ọjọ́ àkọ́kọ́ nínú Abrahamic Covenant ti ọdún yìí. Bàbá Olúwa ẹ gba ọpẹ́ wa. A dúpẹ́ fún àwọn ọ̀rọ̀ tí ẹ tú fún wa. A dúpẹ́ fún àwọn àlàyé tí ẹ ṣe. A dúpẹ́ fún àwọn òye tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún àwọn ìmọ̀ tí ẹ tún wú jáde. Bàbá Olúwa ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run ayérayé, Olúwa ẹ gbà yín wa. Mo gbàdúrà fún yín. Bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ̀ láàyè. Ọwọ́ Ọlọ́run dé ọ̀dọ̀ yín. Àánú Ọlọ́run dé ọ̀dọ̀ yín. Èsì àdúrà dé ọ̀dọ̀ yín. Testimony tuntun ó dé ọ̀dọ̀ yín. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, ju bí ẹ ṣe béèrè lọ, Ọlọ́run ṣe fún yín lórúkọ Jésù Kristi. Ìyanu Ọlọ́run tuntun ó tún fara hàn. Ògo Ọlọ́run tuntun kẹ́tún bẹ̀rẹ̀ sí bá pàdé báyìí. Ògo ní fọ́nrán lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí lọ́bẹ̀ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ká lójú rẹ̀ Ọlọ́run, kárí àánú rẹ̀ gbà. Ògo ní fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.